Muyideen ẹ kàn wò ní pé ó lọ́jọ́ lórí, ó lè lọ́jọ́ lórí lóòótọ́ ṣùgbọ́n kò ní ọgbọ́n lórí. Muyideen lọ́jọ́ lórí ṣùgbọ́n kò lọ́gbọ́n lórí. Àwọn ìwà tó ń wù fi hàn pé ọ̀dọ́mọdé ni. Nípa tara ẹ má ṣe mí gbọ́, nípa tara ó lọ́jọ́ lórí. Gbogbo alamọ̀ pé lóòótọ́ ju Agbala Gabriel lọ, but that's not the issue. That's not the fact. The fact is that your behaviours, bó bá ṣe ń ìhùwàsí ẹ, ìgbé ayé ẹ, ohun tó bá ń ṣe ló máa fi hàn bóyá lágbájá yìí bóyá ó dàgbà. Tẹ́lẹ̀ fi Muyideen gbàdúrà gẹ́gẹ́ bí ọkọ nílé tó jẹ́ pé ògógóró ló fi ayé ẹ̀ mu, ṣé inú yín máa dùn? Tó jẹ́ pé owó tó yẹ kó fi tọ́jú yín, tó yẹ kó fi tọ́jú ilé, tó yẹ kó fi tọ́jú ọmọ, tẹ́tẹ́ ló fi ń ta, ṣé inú yín máa dùn? Èmi náà àti agbára tèmi náà máa fi hàn fún ọ. Ènìyàn dúdú náà nígbà tó di òru ó yí padà, ó di òkété, ó lọ sórí agbálúgbú omi yẹn, ó lọ ba gbogbo ráìsì yẹn jẹ́. Ẹ mọ̀, fún ènìyàn láti lè gbé ráìsì sórí omi, another skill nìyẹn, ọgbọ́n kan nìyẹn, agbára kan nìyẹn. Yẹn fún ènìyàn láti lè di òkété tí ò rìn lórí ilẹ̀ mọ́, tó jẹ́ pé orí omi ló ti ń rìn. Àmọ́ kí gbogbo ojú tó ń wò mí ní ìrọ̀lẹ́ yìí, èmi ọmọ yín Jesus TV ni Daniel Taiwo Ọlọ́fin ṣàwò. Gbogbo bí tí a wà pátápátá, àlàáfíà Ọlọ́run ní fi wá sílẹ̀, àbọ̀ Ọlọ́run ní ká kò lórí wa, àánú Ọlọ́run, ojú oore Ọlọ́run yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ní kíákíá, fídíò yìí ò ní gùn lórí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel náà ni. Bó tilẹ̀ jẹ́ pé a fẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel, ṣùgbọ́n a rí pé kì í ṣe nǹkan tí a lè close báyìí, torí pé Agbala Gabriel gbogbo apáta la mọ ipa tó ń kó ní àwùjọ wa. So bí àwọn kan bá dẹ̀ ń gbìmọ̀ ọ̀tẹ̀ tó jẹ́ pé ègbìyàn ọ̀tẹ̀ ni, bá ṣe ń pàkan nìkan tún rú síta. So ó yẹ kí àwa tàbí ìfẹ́ Agbala Gabriel náà ká má dákẹ́, kán mọ̀ yín pé bí Agbala Gabriel bó lọ́mọ ogun bí ò lọ́mọ ogun kó wọ̀ ẹ̀yìn ẹ̀ wò. Ká jẹ́ ká Agbala Gabriel náà mọ̀ yín pé ipa tó ń kó láwùjọ àwa kan á mọ̀ fún Ọlọ́run mọ̀ fún, ènìyàn náà dẹ̀ mọ̀ fún. So eléyìí ni ó fà á tí a ò fi lè dákẹ́. Nítorí náà ẹ̀yin tí ọ̀rọ̀ Agbala Gabriel àti Muyideen ò bá ti sùn, mo fẹ́ ká jọ wo fídíò ètò ti dópin. Ọ̀rọ̀ pé bóyá eléyìí ti kọjá pé ọ̀rọ̀ pé bóyá èèyàn fẹ́ trend. Ẹ̀yin tẹ́ ti mọ́ ní Jesus TV láti bí ọdún méjì sẹ́yìn kó tó dípò ọ̀rọ̀ Muyideen ṣẹlẹ̀, kó tó dípò Agbala Gabriel bá Muyideen pàdé. Ẹ ti mọ̀ pé ní Jesus TV kò lè ṣe kó má sọ̀rọ̀ nípa Agbala Gabriel. Fídíò ọ̀pọ̀lọpọ̀ fídíò mi nípa Agbala Gabriel. So ọ̀rọ̀ trend kọ́ lélẹ̀. Nítorí náà tó bá ní èrò tó lòdì sí fídíò yìí, ó bẹ́tà kó fẹ́ kan kó ṣe kí ni, kó fi fídíò yìí sílẹ̀, kó pọ̀ sókè, kó rajà. Yóò dára fún wa lórúkọ Jésù. Gbogbo àwọn onílàákàyè, gbogbo àwọn ọlọ́gbọ́n, ohun tí mo fẹ́ kádìjọ gbé yẹ̀wò, tí mo fẹ́ sọ fún wa ní kúkúrú, ní ráńpẹ́, ní ṣókí ni wípé Muyideen àwọn kan ń sọ, àwọn tí wọ́n ṣàìdí Muyideen, àwọn tí wọ́n ń tì lẹ́yìn, wọ́n ń gbé pò yẹn ẹnu wípé Agbala Gabriel oore wo ló ṣe fún Muyideen tó kọjá lílù. Àwọn fídíò yẹn wà lórí social media o. Wọ́n sọ pé oore wo ni Agbala Gabriel ṣe fún Muyideen tó kọjá lílù. Àwọn fídíò yẹn wà lórí social media, mi kàn fẹ́ gbé wọn wá. Mi dẹ̀ fẹ́ dárúkọ ẹnikẹ́ni. Èmi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run sọ fún ọ, èmi ń ṣe blogger, but máa ń pass message. Àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn, ó fi wọn máa jẹ̀mú ẹ̀. So àwọn nǹkan tí ń bá rí tó bá tọ́ tó bá yẹ kí n fi tó wa létí, màá fi tó wa létí. Ohun kan tí Jesus TV tó wà fún nìyẹn. Ohun tí mo fẹ́ pè àkíyèsí wa sí lórí gbogbo àwọn tó ń sọ pé oore wo ni Agbala Gabriel ṣe Muyideen, nípa oore ló ṣe Muyideen bí tó kọjá lílù. Ẹ jẹ́ n sọ fún yín, tí Muyideen bá behave, tó bá hùwà pé kán lù náà, èèyàn òun ṣẹ̀ṣẹ̀ ó bá Bíbélì mu. Bíbélì sọ pé àyà ọmọdé ni wèrè dì sí. Bíbélì wí pé àyà ọmọdé ni wèrè dì sí, ẹgba la fi ń tú. Nǹkan tí Bíbélì sọ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá mọ Bíbélì, tẹ́ bá ka Bíbélì yín dáadáa, ó wà ní Bíbélì wípé àyà ọmọdé ni wèrè dì sí, ẹgba la fi ń tú. Kí ló dẹ̀ túmọ̀ sí nípa Muyideen ni pé Muyideen ẹ kàn wò ní pé ó lọ́jọ́ lórí, ó lè lọ́jọ́ lórí lóòótọ́ ṣùgbọ́n kò ní ọgbọ́n lórí. Muyideen lọ́jọ́ lórí ṣùgbọ́n kò lọ́gbọ́n lórí.
àwọn ìwà tó ń wù fi hàn pé ọ̀dọ́mọdé ni. Nípa tara ẹ má ṣì mí gbọ́, nípa tara ó lọ́jọ́ lórí, gbogbo alamọ̀ pé lóòótọ́ ju Agbala Gabriel lọ, but that's not the issue, that's not the fact. The fact is that your behaviours, bó bá ṣe ń ìhùwàsí ẹ, ìgbé ayé ẹ, ohun tó bá ń ṣe ló máa fi hàn bóyá lágbájá yìí bóyá ó dàgbà. So ọjọ́ orí nípa tara kọ́, òun kọ́ là ń sọ, ọjọ́ orí nípa tara kọ́ bí kò ṣe ọjọ́ orí nípa ti ẹ̀mí tàbí ní ti làákàyè. Muyideen ò ní làákàyè, so ó dàgbà ní ti ọjọ́ orí ni, ṣùgbọ́n ní ti làákàyè, ní ti ọpọlọ kò dàgbà rárá. So ó dàgbà ṣùgbọ́n kò dánú. Ṣé èèyàn tó ń fi gbogbo ọjọ́ ayé ẹ̀ mutí, tó ń fi gbogbo ọjọ́ ayé tó jẹ́ pé ọtí ògógóró ló fi ń mu, ẹjọ́ ẹni tí ó wà lábẹ́ fún àpẹẹrẹ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí pé oore wo l'Agbala Gabriel ṣe fún Muyideen pé ṣó kọjá lílù ṣó oore nìyẹn. Ṣé Muyideen lè wà ní wákàtà yín kó má gbéṣẹ́ yín yọ, kó má gbé làálà yín yọ, gbogbo wàhálà tẹ́ ń ṣe lórí ẹ̀ kó má gbé yọ, ṣé inú yín máa dùn sí? Ọmọ tó yẹ kó ti ká ẹbí mọ̀ yín abiyamọ, ọmọ tó yẹ kó ti tó rìn tó ń fìdíwọ́, ṣé ẹ máa dunnú sí? Ṣé inú yín máa dùn sí? Kí Muyideen wà lákàtà yín, ó tó yẹ kí làálà yín lórí ẹ̀ kó yọ pé kó gbéṣẹ́ yín yọ, káwọn èèyàn gbóríyìn fún yín. Wọ́n tó jẹ́ pé ìgbé ayé tó ń gbé, ìwà tó ń wù, àwọn nǹkan tó ń ṣe, ó tún ṣe kí ni, gbogbo wàhálà yín, akitiyan yín lórí ẹ̀, ó ṣe kí ni, ó ń dojú gbogbo ẹ̀ bolẹ̀ ni. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ wá sọ fún mi, ṣé inú yín máa dùn sí? Jẹ́ pé ògógóró, ọtí mímu ló fi ìgbé ayé ẹ̀ ló fi ń ṣe ìyẹn bẹ́ẹ̀. Tẹ́tẹ́ títa, ó fi ọjọ́ ayé ẹ̀ ta tẹ́tẹ́. Ẹgbẹ́ àwọn ìjọ tí ó wáyé nínú ọ́fíìsì lọ́jọ́ tí wọ́n lọ mú ní Bódìjà, tó gbé pọnpọ́n alábàárù ní Bódìjà tí Alhaji Oríyọmí Ànsá tó mú wá sí ọ̀dọ̀ Agbala Gabriel ní ọ́fíìsì. Ẹgbẹ́ ìjọ tó wáyé lọ́jọ́ yẹn, ẹgbẹ́ ìjọ tó wáyé tó sọ wípé òun nílò òmìnira, òun nílò freedom, òmìnira lórí kíni? Tí ẹ bá gbé òmìnira yẹn, tẹ́ bá gbé yẹ̀wò, ṣé òmìnira nìyẹn àbí inú ìdè? Ṣé òmìnira nìyẹn àbí inú ìdè? Èèyàn túbọ̀ ń wọnú ìdè mọ inú ìdè, ó sọ pé òun ń gbòmìnira. Ṣé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí, ìwọ ìyá tó ń sọ̀rọ̀ yìí pé lúlù ni Agbala Gabriel ṣe, oore l'Agbala Gabriel ṣe fún Muyideen, tó ń fi lúlù tó fi ń ṣe tiẹ̀, tó ń lù tó yẹ pé lúlù ní gbogbo ìgbà. Ṣé Muyideen ó lè jẹ́ bí ọkọ tiyín nílé, kẹ́ ní Muyideen, kẹ́ ní ṣẹ́ lè fi Muyideen gbàdúrà gẹ́gẹ́ bí ọkọ nílé, tó jẹ́ pé ògógóró ló fi ayé ẹ̀ mu, ṣé inú yín máa dùn? Tó jẹ́ pé owó tó yẹ kó fi tọ́jú yín, tó yẹ kó fi tọ́jú ilé, tó yẹ kó fi tọ́jú ọmọ, tẹ́tẹ́ ló fi ń ta, ṣé inú yín máa dùn? Ṣé inú yín máa dùn sí? Ẹ jẹ́ ká dìjọ gbé, ẹ má jà tanra wa jẹ náà. Kí ló dé tẹ̀ ń fi ẹ̀kọ́ tọ́ná fúnra yín? Ẹ jẹ́ ká kò nídìí ọ̀tẹ̀. Tí ó bá ní nǹkan míì tẹ́ ní nínú sí Agbala Gabriel, ẹ má lo ọ̀rọ̀ Muyideen láti máa fi sọ pé láti máa fi tàbùkù tàbí wá ẹ̀sùn kan sí Agbala Gabriel lẹ́sẹ̀. Agbala Gabriel ń gbìyànjú, tó bá ní àwọn àṣìṣe tó ṣe, ènìyàn ní gbogbo wa pátápátá, ènìyàn ní gbogbo wa, kò sí ẹni tó pé, we are not perfect. Nínú Bíbélì wọ́n pe Jésù ní ẹni rere, Jésù dáhùn, ó ní ìṣe fi pè mí ní ẹni rere, ó ní ẹni rere kan kò sí bí kò ṣe bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ìyẹn ẹ̀kọ́ ló ń kọ́ wa níbẹ̀ yẹn. Kò ṣáà ṣe pé Jésù ní ìwà búburú lọ́wọ́ tàbí bóyá ẹlẹ́ṣẹ̀ ni, ó ṣàwàsáyé wá kó ẹ̀ṣẹ̀ wa lọ ni bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn. Gbólóhùn tó lò yẹn ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé human being are not perfect, àwọn ènìyàn a ò pé, Ọlọ́run nìkan ló pé. So Agbala Gabriel ń gbìyànjú, so kò dẹ̀ sẹ́ni tí ó gbọ́n tán, kò sẹ́ni tó gbọ́n tán, kò sẹ́ni tó pé tán, kò sẹ́ni tó lè ṣàṣìṣe, kò sẹ́ni tó lè ṣe. Gbogbo ènìyàn, gbogbo ẹ̀dá ayé yìí ló lè ṣàṣìṣe, kò sẹ́ni tí kì í ṣàṣìṣe. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí nínú fídíò tí mo ti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sìn, àwọn ọlọ́gbọ́n, àwọn onílàákàyè wọ́n á rí àṣìṣe ńbẹ̀. Kò sí bó ṣe máa perfect, wọ́n máa rí àṣìṣe ńbẹ̀. Ìwọ náà nínú gbogbo ìdáwọ́lé ẹ ní gbogbo ọjọ́ 24 hours wà níbì kan tó ti máa ṣàṣìṣe. O lè má rí ara ẹ gẹ́gẹ́ bí ẹni tó ṣàṣìṣe, ṣùgbọ́n àwọn tó ń wù ẹ́ mọ̀ pé o ti ṣàṣìṣe níbì kan. Bó ti rí káàkiri generally nìyẹn, kò sẹ́ni tó lè ṣàṣìṣe. Ìbájẹ́ ọba ìlú, ìbájẹ́ olórí orílẹ̀-èdè, ìbájẹ́ ọ̀gá iléeṣẹ́, ìbájẹ́ ọmọọṣẹ́ iléeṣẹ́, ìbájẹ́ nílé ẹ̀kọ́ tíṣà,
ìbá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́, kò sẹ́ni tó lè ṣàṣìṣe. Ìgbà mìíràn gan akẹ́kọ̀ọ́ ló máa rí àṣìṣe tí olùkọ́ tó ṣe, olùkọ́ gan ò ní rí pé òun ṣàṣìṣe. Bó ti rí káàkiri nìyẹn. So ẹ jẹ́ ká kò nídìí ọ̀tẹ̀, ẹ jẹ́ ká kò nídìí ọ̀tẹ̀ pé oore wo l'Agbala Gabriel ṣe Muyideen bí kò ṣe lùlù, ṣó kọjá lílù ṣó oore nìyẹn. Ṣé ẹ fọ́jú sí gbogbo àwọn oore tó ṣe fún? Ṣé ìgbé ayé tí Muyideen gbé tẹ́lẹ̀, ṣé ìgbé ayé tó wú ni lórí ni? Ṣé ìgbé ayé tó ṣe mú yangàn ni? Kí ló tà ń ṣe báyìí àwọn ènìyàn? Ẹ jẹ́ ká jáwọ́ nídìí ọ̀tẹ̀, ìwà dúdú pẹ̀lú ìwà dúdú, ẹ jẹ́ á fòpin sí i káyé wa kó lè tẹ̀síwájú. Bàbá wa evangelist Niyi wọ́n sọ ìtàn kan nínú orin wọn kan tí wọ́n kọ wípé ìwà ènìyàn dúdú àti ìwà ènìyàn funfun, ènìyàn dúdú àti ènìyàn funfun wọ́n ń lérí síra wọn, nígbà tó yá wọ́n wá fẹ́ dún agbára tó ní kúlùkù wọn ni wọ́n fẹ́ dán wò. Ènìyàn funfun ó lọ sórí omi, agbalúgbú omi, ó gbẹ ráìsì, ó fi agbára ẹ̀, ọgbọ́n ẹ̀, ó fi gbẹ ráìsì sórí omi, ó dẹ̀ germinate, ó wù. Nígbà tí ènìyàn dúdú rí pé ok nǹkan tó ṣe nìyẹn àbí nǹkan tó lè ṣe nìyẹn, èmi náà fi agbára tèmi náà máa fi hàn fún ọ. Ènìyàn dúdú náà nígbà tó di òru ó yí padà, ó di òkété, ó lọ sórí agbalúgbú omi yẹn, ó lọ bà gbogbo ráìsì yẹn jẹ́. Ẹ mọ̀, fún ènìyàn láti lè gbé ráìsì sórí omi, another skill nìyẹn, ọgbọ́n kan nìyẹn, agbára kan nìyẹn. Yẹn fún ènìyàn láti lè di òkété tí ò rìn lórí ilẹ̀ mọ́, tó jẹ́ pé orí omi ló ti ń rìn, tó fi ní àǹfààní láti lọ bá ìrẹsì tán gbẹ̀ sórí omi láti lọ bàjẹ́. Another skill kan nìyẹn, agbára kan nìyẹn, ọgbọ́n kan nìyẹn. But ẹ wá wo èwo ló wá dànù méjèèjì? Ṣé ọgbọ́n tíyàn fi ń tù kan ṣe, agbára tíyàn fi ń tù kan ṣe ló dá ni, àbí ilé tíyàn fi ń bà nǹkan jẹ́? Ẹ jẹ́ ká gbé méjèèjì yẹ̀wò. Nígbà tí ènìyàn funfun tó gbẹ ráìsì sórí omi kí a lè jẹun, kí gbogbo èèyàn lè jẹun tí ráìsì yẹn wù, tó jẹ́ pé èèyàn dúdú ó wá yí padà, ó di òkété, ó lọ bà ráìsì yẹn jẹ́ lórí omi. Ẹ wò, ṣé làákàyè nìyẹn? Ṣe rí pé ìwà ènìyàn dúdú ó ti fi ènìyàn dúdú ó ti fi hàn. Ẹ jẹ́ kí ni wá funfun, bàbá báwo wá bá dúdú, ìyẹn sọ pé kí ìwà wá dúdú, kí ni wá dúdú. Ẹ jẹ́ nínú mímọ́ síra wa, bí sọ pé ta ni yóò gòrò òkèlú wa lọ bí kò ṣẹni tó lọ́wọ́ mímọ́ àtàwọn funfun. Nǹkan tó jẹ́ ká jìnnà sí Ọlọ́run nìyẹn, nǹkan tó jẹ́ kí Ọlọ́run jìnnà sí wa nìyẹn. Ìgbàlẹ́ pé ọwọ́ wa ò mọ́, inú wa ò funfun, ọkàn wa ò funfun. Kí ló dé? Ẹ dúró, ẹ kó nídìí ọ̀tẹ̀ tẹ̀ ń dìtẹ̀ Agbala Gabriel. Lọ́nà kan tàbí omi tó bá ṣe yín lóore direct, ó ti ṣe ìkan nínú àwọn ẹbí yín lóore, ó ti ṣe ìkan nínú àwọn ọ̀rẹ́ yín lóore, bó ti wù kó rí, àwọn t'Agbala Gabriel ṣe lóore, tẹ́bàtẹ̀ wá consider pé ó ṣe ìkan nínú ẹbí yín lóore, ó ṣe ìkan nínú àwọn ọ̀rẹ́ yín lóore tàbí kò ṣe yín lóore, ẹ consider pé àwọn tó ń ṣe lóore náà ènìyàn bí tiyín ni wọ́n, ní ọ̀nà kan wọ́n wé ọ̀dì ọ̀dà náà, ó dẹ̀ máa padà kàn yín. Ẹ wo, ẹ jẹ́ sọ fún yín, má gbàgbé o, Yorùbá sọ pé ènìyàn lè ní ìkà méjì kó má fi kan ṣe rẹ̀, èèyàn lè ní ìkà méjì kó má fi kan ṣe rẹ̀ ni o. Nítorí náà gbogbo ẹ̀yin tẹ̀ ń gbógun ti Agbala Gabriel, ẹ jáwọ́ níbẹ̀ o. Bí ó sọ pé ilẹ̀ gbígbẹ ni ọlọ̀tẹ̀ ń gbé, tẹ́bà fẹ́ kí ìbínú Ọlọ́run kó dìde sí yín, tẹ́bà fẹ́ kí Ọlọ́run kó ọ̀rọ̀ òjò ìbínú lé yín lórí, nítorí pé kí ni ìkà tẹ́ ní yìí ẹ máa fi ṣera yín, ẹ jáwọ́ ń bẹ̀, ẹ jẹ́ kí Muyideen mọ ìwà búburú tó wù. Gbogbo ẹ̀yin tẹ́ ń pọ́n lẹ́yìn, gbogbo ẹ̀yin tẹ́ ń tì lẹ́yìn, gbogbo ẹ̀yin tẹ́ ń pọ́n lẹ́yìn, gbogbo ẹ̀yin tẹ́ ń tì lẹ́yìn, ẹ jẹ́ kó mọ̀, ẹ jẹ́ kó realize pé nǹkan tó ṣe kò dáa. Ẹ jẹ́ kó mọ̀, ẹ má tàn mọ́, ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe ò dáa, ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe ò dáa. Tójú bá ń ṣe pé èèyàn máa èèyàn máa fi hàn ojú pé nǹkan tó ń ṣe kò ṣe kí ni, kò dáa, èèyàn máa fi ojú pé kò dáa. Nítorí náà ńkọ́, ẹ má tàn mọ́, ẹ jẹ́ kó mọ̀ òtítọ́, ó náà yóò mọ̀ òtítọ́ yóò sọ yín di òmìnira. Ẹ jẹ́ kó mọ̀ òtítọ́, ẹ má tàn mọ́. Ẹ wò ó, tí ìbínú Ọlọ́run bá dé, ẹ wò ó, ẹ ké kò sẹ́ni tó máa gbọ́. Tí ìbínú Ọlọ́run bá dé, ẹ sáré kò sẹ́ni tó máa gbà yín. Nítorí náà tẹ́ bá mọ̀ pé ẹ lè forí gbé ìbínú Ọlọ́run, ẹ jáwọ́ nínú gbogbo àwọn ìwà jákujàku wọ̀nyí, ẹ jáwọ́ nínú gbogbo ìwà jákujàku wọ̀nyí láti máa wá àwọn àrísọ, àwọn ọ̀rọ̀ àbùkù, àwọn ọ̀nà tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó lè gbé ènìyàn ṣubú tàbí tó lè ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́ mọ́ni lọ́wọ́. Ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ̀, ẹ jẹ́ ká gbárùkù tẹ́ni tó bá ń ṣe rere láwùjọ, àwọn tó nu omijé ènìyàn nù, àwọn tí Ọlọ́run ń lò láti fi ẹ̀rín sí ọmọ ẹnìkejì lẹ́nu. Ẹ jẹ́ ká gbárùkù tì wọ́n. Tí ò bá lè ṣe tẹ́lómi bá ń ṣe, wọn náà gbìyànjú, tó bá yẹ pé àdúrà ló lè gbà fún, tó bá yẹ pé àmọ̀ràn ló lè fún, tó bá jẹ́ pé ipa kan ló lè kó náà kan tàbí mi láti ròyìn ẹ̀ fún àwọn èèyàn pé lágbájá ìṣe dára, ìwọ náà kópa tiẹ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ ìkọ́ṣẹ́ àyè gbogbo owó ni mo gbé fún Agbala Gabriel, ṣùgbọ́n ṣáínà ni àwọn fídíò tí mò ń gbé wá, ẹ máa rí àwọn nǹkan tí mò ń sọ nípa Agbala Gabriel láti bí ọdún méjì sẹ́yìn.
bẹ́yẹn ẹ máa rí ẹ̀yin tẹ́ bá ń follow Jesus TV dáadáa. Bẹ́ẹ̀ náà ni bàbá ọ̀nà òdodo TV àwọn náà ń sọ òtítọ́ rí báyìí wọ́n fi ọwọ́ bu òtítọ́ mọ́lẹ̀, wọ́n ń sọ òtítọ́ wọ́n fi igbá kan bọ̀ kan nínú nípa Agbala Gabriel, wọ́n ń jẹ́ kí wọ́n kéde ẹ̀fáráyé eré tí ó ń ṣe láwùjọ. Bẹ́ẹ̀ náà ni Yàyà Gàmbàrí náà ọ̀dọ́mọdé àfáà yẹn náà òun náà ń kéde ẹ̀ fáráyé, ó ń kéde ẹ̀ fáráyé. Ìyálájé Kọ̀tún àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n mú òtítọ́ tí wọ́n dẹ̀ fọwọ́ bò òtítọ́ mọ́lẹ̀. Eléyìí fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wá ká ṣe ká má ṣe fi ibi sú olóore. Ẹjá gbárùkù ta ìránṣẹ́kùnrin yìí, ẹjá gbárùkù tí lóòótọ́ ọmọdé ni nípa tara ṣùgbọ́n nípa tẹ̀mí àgbàlagbà ni ó wà máa ṣọ́ ju Muyideen lọ. Ó jẹ́ ọmọdé lóòótọ́ ṣùgbọ́n àgbàlagbà ni Ọlọ́run ń lò ẹni tọ́lọ́ bá ti ń lò kì í ṣọmọdé mọ́, àgbàlagbà ni. Ẹ jẹ́ ká mọ̀ yẹn dájú. So ẹ má yẹ ká kọsẹ̀ lára Ọlọ́run nípasẹ̀, ẹ má yẹ ká kọsẹ̀ lára Ọlọ́run nípasẹ̀, ẹ má yẹ ká kọsẹ̀ lára Ọlọ́run nípasẹ̀. Ṣẹ gbọ́, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run kó lè dáa fún wa. Ẹ jẹ́ ká jáwọ́ nídìí ọ̀tẹ̀, kò jẹ́ bó ṣe jẹ́. Èmi ni Only Jesus TV, àlàáfíà ni fún yín.